tí a lẹ́ni tí ó jogún kógún ìtàkìtàn ni ó pa a lẹ́ni tó wá sí ìpàdé ẹni tọ́jú bàbá ẹ lòwú a ní kọ́lọ́ abùsù tó wá pẹ́ bẹ́ẹ̀ ààyè ní tí bàbá tiẹ̀ náà jẹ lówó ṣẹ̀gẹ̀t bí nǹkan yẹn náà sí hàn lọ́nà ṣe àwọn ọba àsìn náà àánú òjókòó jẹ́ ṣebí ibi kan náà máa mátamọ̀ lọ́jà àwọn ìjọba ọmọ yẹyẹ wọn báyìí. ṣé ọba àsìn gan sáà máa mú lágboolé èrò àwọn tí wọ́n fi jọba ní ìsàn ìjọba lé wọn ẹ̀rí mú bí ṣé wọ́n jọba lé wọn gan ṣẹ́pin tí ń dọ̀tẹ̀ tí ń ba nǹkan jẹ́ gan náà nìyẹn kọ́ torí ní ta wá ń ṣe lónìí ọ̀rọ̀ tán ní lọ́la ní ta wá sì ń sinú ọmọ ọwọ́ ọmọ dé bá ṣẹ́yìn pé bí wọ́n gbé jọba ní ìsìn ó ti di ká máa jọba lé wọn ọmọ táyé ń bí ìlàyé ń pọ̀n. ọba ọlọ́run ọba dẹ́dà ọba mẹ̀dá ọba rínú lóde olùmọ̀ràn kan ọba lánàá ọba lónìí ọba lọ́jọ́ gbogbo ọba tó dẹ́dà tọmọ tẹ́dà máa dà ní lókè pẹ̀ ìbá kábíyèsí o ọ̀bọ lọ́wọ́ gbọgbọrọ tí iye ọmọ rẹ̀ lọ́fìn mo sì bẹ̀yìn àgbààgbà lórígun mẹ́rin àgbáńlá ayé tọ́bi Elédùmarè tó kulẹ̀ ayé lọ́wọ́ ẹ̀jẹ̀ ojú wa ṣe o. a ti wà ní orí ètò tí a pè ní Ọ̀la lọ̀rọ̀ níbi tí a ti máa ń ṣàlàyé àwọn nǹkan tó ń lọ fúnra wa àti ọ̀nà ìgbésẹ̀ táwọn bàbá wa la máa ń gbé nígbà wáṣẹ̀ láyé àtijọ́ tí wọ́n fi máa ń gbégbé ayé ìrọ̀rùn tí wọ́n fi máa ń gbégbé ayé gbẹdẹmukẹ tí wọ́n fi máa ń gbégbé ayé àlàáfíà tí mo sì mọ̀ wípé ó sì wà dòní ṣùgbọ́n ó ní àwọn tí ọba Elédùmarè tó fún ní làákàyè tó fún ní ọgbọ́n tó fún ní òye bá a ṣe léwé àtegbò láti fi ṣe ìtọ́jú àìsàn àti ìlera tí ó bá ń dọmọ ẹ̀dá láàmú lókè pẹ̀. ìdí rèé tí mo fi máa ń wà pẹ̀lú bàbá Adákẹ́jẹ́ Èṣù ọ̀jàbẹ́ nìkan ò tọ́ láti máa là wá lọ́yẹ̀ láti máa tọ́ wa sọ́nà lórí àwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa. mo tún ti wà lọ́dọ̀ bàbá Adákẹ́jẹ́ Èṣù ṣùgbọ́n ká tó wọnú ètò lọ bàbá ẹ bá ní kí wọ́n ara lé tí wọ́n wò wá tí wọ́n ń gbọ́ wa. mo kí ọkùnrin mo kóbìnrin o mo kọ́ mi kí mo ká gbàlagbà mo ká lágbèrè okun mo ká lágbèrè odò àdúrà wọ́ gbà o ojú ò ní tí a o yóò ìbá a ti fẹ́ o Ifá kan ló ní orí ilẹ̀já fi ń labú orí ìlàjá fi ń lagbó orí ilẹ̀wúrẹ́ fi ń láàjẹ̀dẹ̀ orí gbogbo wa yóò sùn mọ́ wa o orí wo nìjà sàṣìtì o òkè láàmú lọ o ànídé nílẹ̀ o. ẹ ṣé bàbá àwọn kan ti mọ̀ yín àwọn kan ò tí mọ̀ yín orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni ọmọ méjì ni mí bí tí mo máa sọ Táyé ni mí ọmọ méjì ni mí èmi ni Táyéwù ọmọ méjì ni mí àmọ́ orúkọ téèyàn mọ̀ mí sí ni Dákẹ́jẹ́ Èṣù ọ̀jàbẹ́ ní kò tọ́ ó kò sà tí bàbá gbé fún mi ní wọ́n fi ń pè mí ẹni Dákẹ́jẹ́ yẹn náà tẹ̀ mọ́ mi la Dákẹ́jẹ́ Èṣù ó kò sà tí bàbá gbé fún mi tí mo jókòó tì ó kò sànà wá fi máa pè mí pé Dákẹ́jẹ́ Èṣù ọ̀jàbẹ́ nìkan ọ̀tọ̀ Dákẹ́jẹ́ ìjì àwọn tó máa sọ báwọn torí ẹkùn mọ́ máa sọ nílé tiwa ìṣẹ̀ṣe ni wá ìṣẹ̀ṣe là ń ṣe ilé wa àti àgbẹ̀ àtàgbẹ̀dẹ ṣíṣe nílé ọlọ́dẹ nílùú Ìkòyí iṣẹ́ mẹ́ta tá a máa ṣe nù ká dẹkó lọ ká ẹlú bàbá àti àní ìsìn àní lébà alápẹ ká kọ́lé rẹ̀ ká máa lọ sùkúrúsù méjì ṣẹ̀gẹ̀ àwa lọ́mọ ẹ̀kọ́ nílé ọlọ́dẹ nílùú Ìkòyí ìlú Ìjàwé Ajínájò Ògùn ewé gbogbo kìkì Ògùn wọ́n sì máa bókì wá sí lọ́nu ìṣẹ̀ṣe làwa ń ṣe àtọdẹ àtàgbẹ̀dẹ ìṣẹ̀ṣe yẹ lèmi wàá jókòó tì ó gbè mí o mo ń jẹ mo mú o ìlànà tó wà bá láàlẹ ìlànà tó o ni ò fi yí a lọ kọ́nà wa mọ́jú yí a lọ o ó sì jẹ́ nìyẹn. ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé ìgbésẹ̀ tó gbé bó ṣe fi àwọn olóyè kan
pàápàá jùlọ àwọn olóyè Ọ̀yọ́mèsì láàfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ bó ṣe fi wọ́n jẹ ọba tó sọ wọ́n di ọba aládé táwọn náà di ọba tí ń dádé láàfin Aláàfin tó sì jẹ́ pé nínú ìtàn olóyè Ọ̀yọ́mèsì ni wọ́n, àwọn náà ni afọbajẹ nílùú Ọ̀yọ́. Ṣùgbọ́n gómìnà ní ìjọba káníjọba ká má pariwo gómìnà ìjọba wá sí kíni o, ìjọba wá ní ọ̀dà ó ti tásìkò, ó ti yẹ kí àwọn olóyè yìí náà káwọn náà gbadé káwọn náà di ọba aládé. Ó ti wáyé, ó ti lọ, kódà a rí nínú àwọn baálẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin kan táwọn náà ti gbadé táwọn náà ti di ọba nílùú Ọ̀yọ́ Aláàfin kan náà. Àwọn èèyàn wá wò wípé tí gómìnà ṣe yìí, tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe yìí lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé pé kò sí tó burú bẹ́ẹ̀ torí pé yóò fi mú iyì àti àpọ́nlé Aláàfin pọ̀ sí ni. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ìgbà tí Aláàfin claim superiority tó ń sọ pé àwa ni olórí aládé ilẹ̀ Yorùbá, àwa lẹ́ńpáyà pé ni ó jẹ́ kí gómìnà ṣe tó ṣe yẹn, pàápàá jùlọ bí Aláàfin yóò ṣe fọwọ́ sí kí wọ́n máa pín oyè jẹ kí n jẹ láàrin àwọn ọba alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ pé ló mú kí gómìnà ṣe ìgbésẹ̀ yìí. Wọ́n á ní tí bá lọ́dọ̀ yín yóò tún yé yín dáadáa bó ló ṣe rí láyé àtijọ́, bó ló ṣe rí nígbà wáṣẹ̀, bó ló ṣe rí ní ìsìn, ojú wo lẹ fi wò bàbá? Àdúrà wọ́n gbà o, àṣẹ Èdùmàrè, ojú òní tí a o, àṣẹ o, a ní sásìtì o, àṣẹ Èdùmàrè, àmọ́ yí ná àmọ́ yí lò àmọ́ yí jẹ àmọ́ yí mu o, àṣẹ o, ọ̀dọ̀ owó ní dá wa o. àṣẹ o. Bí tí mo máa sọ ọmọ táyé ń bí ìlàyé ń pọn àti alẹ́ni tí ó jogún okógún ìtàkìtàn ni ó pa alẹ́ni tó wá sí ìpàdé ẹni tọ́jú bàbá ẹ lòwú á ní kọ́lọ́ abùsù tó wá pẹ́ bẹ́ẹ̀ ààyè ní tí bàbá tiẹ̀ náà jẹ lówó ṣẹ̀jẹ̀ bí nǹkan yẹn náà ṣe hàn lọ́nu àwọn ọba àsìn náà àánú òjókòó jẹ́ ṣebí ibi kan náà máa mátamọ̀ lọ́jà àwọn ìjọba ọmọ yẹ̀yẹ́ wọn báyìí ṣẹ̀jẹ̀ iná fi ń yẹ̀yẹ́ wọn báyìí because níbi ojú tí wọn gún òtò wọn tójú bọ̀ ìtàn tán bàbá wọn gan ọ̀pá fún wọn gan pa. Àbí ìtàn bá tí ò rí bẹ́ẹ̀ àwọn ló dò lé lórí ní mú nǹkan yẹn ń dé àrùbá wọn torí anẹ́ka sí bó ṣe ń ṣe ó lè ba ìbísí bó ṣe yẹ kó rí o ayé ò rí bá látijọ́ o no a nítorí àwíjàre ìtọ́ ọ̀gbọ́dọ̀ tán lẹ́nu no ilé ayé ò rí bá wọn ọba kan ní bẹ láàfin o ọba kan ní wà láàfin ọba kan ní bẹ ń lù ọba òpè méjì ń lù o gbogbo tí ń ṣẹlẹ̀ ọ̀tẹ̀ ni o ọ̀tẹ̀ ni o tí ìlú kan wá tó bí mẹ́ẹ̀lì mẹ́wàá sí i àwọn tó lè fẹ́ lómi lóṣù bẹ́ẹ̀. ìwọ ọmọ mójútó bẹ́ẹ̀. báwọn bàbá wa ṣe ń ṣe nù àmọ́ obìnrin tí mo sọ lẹ́ẹ̀kan bí ilé ayé ṣe ń lọ iná là ń bá a lọ ni táwọn àmọ́ àmọ́ bàgẹ́ rẹ̀. àbí o. torí kò yé mi ló jẹ́ máa béèrè o tí wọ́n bá tí àwọn pìtàn báyẹ̀ fún wa o ṣé ọba àṣeyàn sáà máa mọ àmúlagbó lè èrò àwọn tí wọ́n fi jọba ní ìsàn ìjọba lé wọn ẹ̀rí mú bí ṣé wọ́n jọba lé wọn gan ṣé ìpínlẹ̀ mi bẹ̀rẹ̀ pé ọba àlúwo lápè wọn. yes number 2 elémi bẹ ó sànà jẹ àwọn mi bẹ àfọbàjẹ èmi bẹ ọ̀dọ̀fín asálú ilé ìbò lágbé wa ń bọ̀ bàtà jẹun gan ìtẹ̀pẹ̀ tí ń dọ̀tẹ̀ tí ń ba nǹkan jẹ gan náà ni kò lẹ́tọ̀ bẹ́ẹ̀ tàwa ní asòótọ́ torí táwa ń ṣe lónìí ọ̀rọ̀ tán ní lọ́la ní táwa sì ń sinú ọmọ ọwọ́ ọmọ dé bá sẹ́yìn pé bí wọ́n gbé jọba ní ìsìn ó ti di ká máa jọba lé wọn sáwọn ìjọba ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin mò ń bí jọkàn náà ni ó bẹ̀rẹ̀ jọkàn ṣé bó lè tọ́ bọ́ba jíjẹ ṣé jọkàn ni ó bẹ̀rẹ̀ sí ní ọba táwa àgbẹ̀dúmọ̀ báyìí ṣé bó lè kan ti ń bí ọba ó ní tán ẹ̀jẹ̀ bí ṣe ń lọ nìyẹn o. níbi tí àwa ń lọ gan-an tó mú mi gbéra pé ó yẹ ń dọ̀dọ̀ bàbá Àtàkẹ́jẹ́ Adéṣù ó ní mo ṣe ìwòye nínú ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa rí pé mo máa ń ṣiṣẹ́ ìwádìí gan-an wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá náà wà tí wọ́n ń fà tí ó tò tí wọ́n ń wá tí wọ́n ò rí tí wọ́n ń lé tí wọ́n ò bá tí wọ́n ń kàn tí ò sí
kí ló lè máa fa kí èèyàn máa gbìyànjú nǹkan pé nǹkan báyìí mo fẹ́ pèsè inú ayé tí ó wàá di lọ́dẹ̀ tí ó di tìkọ̀ táwọn kan mọ rí ṣe táwọn kan ò ní rí ṣe. Mo wá ṣèwádìí mo wá rí i pé lára àwọn nǹkan tí máa ń fa ìjákulẹ̀ fẹ́dà, tí máa ń fa ìfàsẹ́yìn fẹ́dà, tí máa ń fogun sínú ayé ẹ̀dá, òun náà ni ègún. Wọ́n á ní tí n bá dọ̀dọ̀ yín, àwọn ọ̀nà wo ni ègún máa ń gbà wọnú ayé ẹ̀dá? Bó o ni àwọn baba ńlá wa, ìlànà wo náà máa ń lò, kí náà máa ń ṣe tán fi máa ń ré ègún kúrò ní ayé ẹ̀dá ọmọ ènìyàn nígbà wáṣẹ̀? Bánilá ìṣàlàyé fún wa. Àdúrà wọ́n gbà o. Àṣẹ. Ojú òní tí a o. Àṣẹ. A ní sáàsì tí o. Àṣẹ Èdùmàrè. Ojúmọ́ kì í mọ kí ni ní ọmọ nì. Àmọ́ ní o. Àṣẹ o. Òkèlè àmọ́ lọ. Àṣẹ Èdùmàrè. A ní dé nílẹ̀ o. Àṣẹ o. Burúkú ò ní sí a o. Àṣẹ Èdùmàrè. Ká sìn ìyá wa ká sọmọ wa o. Àṣẹ o. Ọdún ayọ̀ wa ni ó jẹ́ o. Kò ní jọ́dún ìbànújẹ́ o. Sẹ́yìn nǹkan tí ń bí ègún fọ́mọ ẹ̀dá ọ̀pọ̀. Ọ̀pọ̀. Àwọn kan mí ń bẹ tá a kíyèsí ẹ pé ó sì jẹ̀bi ègún fọ́mọ ẹ̀dá nítorí bẹ́ẹ̀ ṣe ń wègún yẹ kó sẹ́ni tí ò léegùn àmọ́ alákìísí jura wa lọ. Àbá wa sì mọ̀ ọ́ pò wọ́n ní kòkòrò tí ń jẹ́ fún aláyẹ̀fọ́ ni máa ń wà. Ègún mi bẹ pàtí kékeré ni ó ti wà ó lára ọmọ ìmọ̀ gba ipa ṣe òbí wọlé sọmọlá àwọn ègún yẹn ló le jù látara òbí yes àwọn yẹn lé o pé ìwọ̀n tán máa ṣe náà bá gbà yóò sí nǹkan bákan náà yóò sọ babaláwo dòun lọ yóò sọ pásítọ̀ dòun lọ yóò sọ àfáà dòun lọ àṣégùn ni torí ègún yẹn máa ń wá pé ìgbà míì bẹ tán ìyàwó wa lóyún ìgbà míì bẹ tán sí nǹkan tí ò yẹ kàn sí tán sì pé àbòsí. Àti alọ́mọ eke lẹ́kọ̀ọ́ mọ́ òkò kò ń bójú wẹ̀yìn ojú gálí má tí ì yọ. Tí o ní mọ̀ pé oyin ti dé sí mi. Tí o ní mọ̀ ó sì wà lára yàrá lọ wà lára ọkùnrin mi náà bákan náà ni òun náà lè fọmọ sí pé pé tí wọn bá sin nǹkan báyìí kọ́ máa wọ́n là kó lù ú kọ́ máa jẹ kọ́ máa yé mu. Ìkànnì ni wọ́n wà á di tó mọ̀ wọn òbí ti bá tiẹ̀ débi tán bàdé o àmọ́ ọmọ tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ tọ́wọ́ wà á lù bí kan náà bákan náà tọ́wọ́ fàfàfà ká tó tọ́wọ́ kùdíẹ̀ tí ó fi tó yọ̀ ọ́ jà tọ́wọ́ àti tó náà omi ó tún jà. Oríṣiríṣi àjálù ọ̀wà máa bá. Àṣeyọrí ò ní sí because ègún ìmọ̀ọ́dúndé èèyàn bí àṣeyọrí ni ó tọ̀ wá àbí iṣẹ́ náà ó lè kọ́dún kan tí ó rí ìtayá ilà yóò wà ní. Àjálù kan bá. Ẹ pé onísùúrù kí o ń lọ lọ́kọ tí o ègún ni because ègún lé ó lé o àbí sẹ́yìn pé bí pọ́ǹtì méjì tí mo sọ sẹ́yìn pa bímọ nù sẹ́yìn pa bímọ ni ẹ̀ wá wò. Téèyàn bá wá lákèésí. Téèyàn wà lákèésí bí ó ti mọ báyìí nù ó fi jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan pégbò rẹ̀ sẹ́yìn pé ọ̀rọ̀ mi máa pọ̀ ìmọ̀ sì máa lápẹ̀rẹ̀ ìṣe táyé dàrú ńlá àmọ̀dù sí gbàgbà ńlá àmọ̀gbúre sí tẹ̀tẹ̀ ńlá àmọ̀dùndùn ṣe bùlù kò sì jọra wọn bẹ́ẹ̀ náà làwọn àwọn ṣègùn babaláwo ayàtọ̀ síra wọn. Ẹlòmíì gan mọ kéèsì tó yẹ kó fi wo kéèsì kan kéèsì tó yẹ kó fi wo kéèsì kan ẹlòmíì ò mọ̀ sẹ́yìn pé ní ìsìn ètò ìmọ̀sán ní ìsìn ọ̀tọ̀ ní ètùtù pégun rẹ̀ ọ̀tọ̀ ní bí èèyàn ó ṣe ṣe ọ̀tọ̀ ní gbóyò rẹ̀ because ègò tí ń jọ gan kì í ṣèwò gan lọ fà á èmi àmọ́ jẹ́ pele kẹta àmọ́ jẹ́ pele kẹta èmi àmọ́ jẹ́ kẹta ẹ̀wà àwọn tẹ́tẹ̀ yóò ṣe kó tó bọ́ níbi ó gbé kan ètùtù pégun rẹ̀ nù. ẹ̀wà jọ ẹ̀wù gbà tẹ́yìn ó ṣe. Ó ti tán kó o tó ká tó bí ọ kó o tó dàgbà kó o tó bẹ̀rẹ̀ skul kó o tó jáde kó o tó yẹ kó o ṣiṣẹ́ ẹ̀gùn táwọn wí kò jẹ́ lómi ọlọ́kọ lédò ni tọ́wọ́ ti bímọ méjì náà lè mọ wà bí kan jẹ ta. ọlọmọ márùn ló ń bí bàbá márùn ọlọmọ márùn ló ń bí bàbá márùn
ó wá ní òun á ti rí gẹ́gẹ́ bí ìṣòro pé ẹ̀fọ́ ó sì máa bá ayé rẹ̀ ó ní ìgbìyànjú tó ń ṣe wọ́n fi wá fi yé òun pé ìkún àti bàbá ti wà ní ilé ìwé sẹ́kọ̀ọ́rì ọ̀rẹ́ ẹ̀hún kan ló fi ń gégùn látàrí ìwà kan tó ń hù sí tó wá bí ọ̀rẹ́ ẹ̀hún yẹn nínú wá fún un ṣépè pé èpè ìjọ náà ní ìyá ẹlòmíín wípé òun á rọ́nà àbáyọ. ọkọ ẹlòmíín ti tó mẹ́ta báyìí náà wà sọ pé inú ẹ̀ àwọn inú kọ́ líle kọ́ mọ̀mọ́ wa bìkan jẹ̀ta náà sọ̀rọ̀ kan mọ̀ wá dáa ìmọ̀lẹ́gùn ní ìjà nígbèyàn lọ́kọ mẹ́rin tẹ́wọ̀n pé inú líle nílé epo mo ní kí ló fa inú líle. àbí mo ní kí ló fa inú líle. ìkankan náà ni ó mú dání. bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ àṣà Musiliu Haruna. ẹlòmíín alẹ́ kó lè ní jálè ọkọ ẹ̀wọ̀n gbọ́ ẹ̀ bí àṣà Musiliu Haruna kọ́ lọ́mọ bá kẹ́ ẹ̀jẹ̀ níbi tọ́lá àwọn dé kọ́mọ takú rẹ̀ ìsọ̀lẹ̀ gbogbo jọ̀bí nù ó ní inú líle ó ní sí àdánwò ni yóò mú kankan lọ. àbí. bó ti wà lóbi náà lọ́wọ́ lọ́kùnrin ọkùnrin mẹ́rin ìyàwó lé tó àti ìyàwó ẹ̀ wá ń já ó lè rìn ìyáda ìdílé wọn tó lọ ó ti bí wọn méjì yóò tó lọ. ṣẹ́gẹ̀ tí mo sì yí ni kò sáyà kó mọ sọ́nbẹ́ yọ kò sẹ́ wọ́n wà àwa náà. kò sí àmọ́ kò sẹ́ni tẹ́gùn ó jà. ìyẹn ni wà ní ìjókòó tẹ́tẹ́rẹ́. ẹ̀ tó wá lákèésí ẹ̀ ní òpó ni mọ̀ mẹ́gun yẹ tó ń ràn ọmọ tẹ́ wá jágbére mí ní ìsinyìí o Ọlọ́run táyẹ̀sẹ̀ ní àwọ̀ èkó ògbé kan ìsèmùtì ni wọn kí ló fà ìgbọ́n àti ìyàn já wọn kò sẹ́ni tó lọ wájú kò sẹ́ni tó lọ ẹ̀yìn ètè èèyàn bẹ́wù lẹ́ẹ̀tì ni téèyàn láàgùn. sẹ́yìn pàwọ̀ oníròyìn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ a máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ẹnìkan pè mí lọ́kàn ó ní ìdílé àwọn máa ń ṣe nǹkan rẹ o àwọn máa ń ṣe àwọn máa ń lówó àwọn máa ń lọ́lá o ó ní ṣùgbọ́n àwọn òkè ń jẹ làálàá àwọn àsìkò tó bá ẹ máa gbọ́ ẹ máa gbọ́ níbi ẹ̀dẹ́hùn ìdílé mi bẹ tí wọ́n yẹn dàgbà ẹ ṣàkíyèsí o gbogbo ìdílé kí sẹ́ máa dàgbà o ìdílé mi bẹ pé pápá fi wọ 50. ẹ̀gbọ́n náà ni ẹ̀gbọ́n máa fà. náà wà á mọ sọ pọ̀ tà ní ègbón ni. bàtẹ́ tó jàjà tẹ́ bá tó jàjà. ìgbà wa tó kẹni tó mọ̀ pé gbogbo ẹni tí ń ṣiṣẹ́ kọ́ mọ̀ pé. náà lè fi sọ wípé ó ní ojú ìbò rẹ. gbogbo ẹni tí eégún jà Ọlọ́run ó jẹ́ kan aláwo rẹ̀ ègún máa bá téèyàn jẹ́ kẹ́yìn. tíyàn bá kàn tiẹ̀ torí ta rẹ̀ kó torí ta ọmọ èèyàn. kíkọ nàmbà 2 gan obi tí mo máa sọ gan o ọkùnrin mi gan lákìsì ẹlòmíì lówó láti tọ́mọ kò mọ̀ ní tọ́mọ ẹlòmíì lówó láti dọ́mọ lókòwò kò mọ̀ ní tọ́mọ. kì í tẹ̀sán pé kì í ṣe pé ká rówó tọ́mọ nìkan lè tọ́jú ọmọ. àkíyèsí gan ló le jù o gbọ́dọ̀ ọmọ ẹ tó ti bóyá kò lọ wá bóyá Ìbàdàn lọmọ wá bóyá ìlú kan lọ wá tó ti ń ka iye ọdún mélòó tí o sì kókó o gbọ́dọ̀ pè é níbo ló dé níbo ló ń lọ níbo ni ìlà fún ẹ má purọ́ o kílẹ̀. lẹ́yìn ẹlòmíín ní nínú obìnrin ọmọge náà ni ẹlòmíín ti wọ bíi 40 tí ò lọ́kọ tí ò sí ẹ̀dá mi tí ò sí. ó wà ó máa ń pè á. tí ò sí tí ò lọ́kọ tí ò lẹ́yìn tí ó pè kí ló ń jà wọn kí ló ń jà bóyá ìṣòwò àkọọ́lẹ̀ lọ́wọ́ mi náà ọkùnrin mi náà ṣe tí ó ti lé 40 kò níyàwó àfẹ́sọ́nà kankan ní ìsìn gbajúmọ̀ ní lójú ayé ṣe fún mi àmọ́ bàbá wa náà ti pòwe o wọn lọ pàdé àgbà lọ́nà òní ọkọ ọlọ́gbọ́n wọn ní bọ́yá bálabàlà ló ṣe dàgbà so òbí gan tí ọ̀pọ̀ ọmọ sákèésì sóbì gan pé ẹ̀ sákèésì. bóòlù gan gbèsè ayé tiẹ̀ gan. òjò pààyàn ẹni wà ayọ̀ ọ̀dà sódò pàwọ̀ àmọ́ láàrin ẹ mọ̀ pé ẹni tí ó dùn dáa gan ló pọ̀ ṣé òbí ẹ máa sọ pé èèyàn máa ṣiṣẹ́ ọmọ mọ́ sẹ́ni. ilé yẹn fi ń jẹ́ ẹ̀jẹ̀ ọmọ ẹni tí ò fògbàjọ ọmọ tí ò sì sí ọmọ mọ́sẹ́ kò lè jẹ́ ẹ̀jẹ̀ ọmọ kì í ṣépè àwọn gbé títí ń gbọ́ mi títí ọ̀gbọ́n mi kọ́lọ́n jẹ́ gbogbo wọn jẹ́ ẹ̀jẹ̀ ọmọ níbi abádé kọ́mọ tàkù bẹ̀ àmẹ́já fògbàjọ ọmọ kámọ́ tí ì túlẹ̀. pàkíyèsí ara wa. ẹ ṣé bàbá ibi tí a dé dúró yìí àwọn èèyàn fẹ́ nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín wọ́n fẹ́ ní gbólóhùn kan tàbí méjì tí wọ́n fẹ́ bá yín sọ tí wọn ò ní lè sọ lórí afẹ́fẹ́ bàbá ẹ bá ní yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín WhatsApp àti direct call táwọn èèyàn lè pè sí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ọjọ́ ní tíà àdúrà wọn gbà ànídàm nọ́mbà tán lè pè mí sí tí ń gbé 080 88 96
2 méjì 22 48 48 080 080 88 96 96 22 22 48. 48. Oní tán wá pè mí ń gbìn. fani ti WhatsApp. Nọ́mbà tí WhatsApp mi 081 081 54 54 26 26 59 59 80 80 80 081 081 54 54 26 26 59 80. 80. Àlòkù bí tí wọ́n àlòdò iṣẹ́ táwa sí nìyẹn o. Ìlànà tán bàbá wa sì ìfilẹ̀ là ń tọ̀. Ṣé ìpínlẹ̀ ìsìn nígbà tí mi ò bẹ̀rẹ̀ ọmọ lédùn tó pẹ̀lú rẹ̀. Tẹ́ bá sọ bẹ́ẹ̀ fún babaláwo mi àwọn pé kí ni jẹ́ bẹ́ẹ̀. Gbogbo nǹkan ní ẹ̀kọ́ eléwé ó yàtọ̀ sẹ́kùn lẹ́lọ́ọ̀nù. Alápá yàtọ̀ fọ́ọ̀lẹ̀. Ṣé tí wọ́n ṣe yàtọ̀? Ó yàtọ̀. Ó yàtọ̀. Tó mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ àlàyé eléyìí tí àtúnmúwá fún tèmi. Ká lanu sọ̀rọ̀ ká sì má rojú láti ṣètọ́jú ara wa. Méjì ni ká lanu sọ̀rọ̀ ká sì má rojú láti ṣètọ́jú ara wa. Ẹlòmíì ó ní tó lè fi ṣètọ́jú ara rẹ̀ ṣùgbọ́n àìlákèésí pé àpàdé owó báyìí ní wàá ná torí nǹkan báyìí ẹ̀mí tó sì gùn ní sànyà àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì bó torí tara ẹ̀ gan torí tàwọn ọmọ rẹ gbégbèsè lórí ayé rẹ àti tàwọn ọmọ rẹ. Lágbára Ọlọ́run láti Èdùmàrè àní ṣàṣedànù àní ṣàṣèrè àní ṣàṣejì. Bàbá ẹ bá ní júwe tó bá rí àwọn tí wọ́n fẹ́ wá rí yín gan ìlú wo lẹ́wà àwọn tó bá bọ̀ láti Ìbàdàn bó náà ṣe rìn àwọn tó bá ń bẹ̀ láti Èkó bó náà ṣe rìn àwọn tó bá ń bọ̀ láti Òṣogbo Ilé-Ifẹ̀ bó náà ṣe rìn. Èkó ilé ni mo wà lọ́sùn state Ìkirè Ìkòyí ilé nílùú Ìkòyí lọ́sùn state tẹ́wàá ń bọ̀ láti Ìbàdàn tẹ́wàá ń bọ̀ láti Èkó àtàbẹ́kúta àti Ìbàdàn ìpínlẹ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan àmọ́ tẹ́wàá ń bọ̀ láti bí Ifẹ̀ Àsàbà Oníṣẹ́ Ẹnúgun Ìkirè lẹ́ẹ̀kọ̀ọ̀kan o ẹ wàá sọ pé Junction Ìkòyí ti sọ Ìkòyí lọ́sùn state. wọ́n máa ti sọ ní Junction Ìkòyí kan pe nọ́mbà. kan ṣe láwọn lọ lé Dákẹ́jà gan tàbí kan pe nọ́mbà ẹyẹ méjì ìjàsà kò sẹ́yìn tí ò mọ̀ wá àlòkù àlòdò iṣẹ́ ìlàwọ̀ àṣẹ kò sí kéèsì tá àti ṣe ń di iṣẹ́ yìí nípa ká máa gbà yàn lẹ́ni o Ọlọ́run sì ń gbà nítorí pé a farabalẹ̀ sí àwọn ìkánjú ṣiṣẹ́ àwọn ìkánjú ṣiṣẹ́ o iná làwọn èèyàn sì fi mọ̀ wá lóko owó fi bàjẹ́ kọlọ́mọ bókọ wáyà àṣẹ o àṣẹ o àṣẹ o ibi náà ni àṣẹ o. pété fótó ní lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ìdààmú ò ní bá wa o ìdààmú kò ní bá gbogbo wa láṣẹ Èdùmàrè àmọ́ lórí àmọ́ bọ̀rẹ̀ lórí àwọn àgbàlagbà wọn ní ìkọ́kẹ́ kọ́bálá ìtàkùn kíkàkùn kéjò lẹ́sẹ̀ wọ́n ní àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fíní báyìí ládẹ́ tó pè má bọ̀ àwa àti yín àmọ́ lórí àmọ́ bọ̀rẹ̀ ebi wá pè kan ọwọ́ dalẹ́ àwa àti yín àníwá jẹtì àníwá mutí o àníwá níná tì lágbára àdẹ́dàá. Bàbá ẹ bá ní súre fáwọn èèyàn ẹ dárúkọ yín ká máa lọlé. Àdúrà wọ́n gbà o Àṣẹ Èdùmàrè. ojú ò ní tí a o Àṣẹ o. a ní sásìtì o Àṣẹ o. ojú èkún ó bójú ẹja ogun ayé ò ní borí gbogbo wa o etí tí ń gbọ́ mi etí tí ò gbọ́ mi o àgbẹ́kẹ̀lé wa kò ní já sófo o Àṣẹ o. a lásìpẹ́ o Àṣẹ o. ikú ò ní yá wa o. Àṣẹ o. Tó ibi náà láti máa fi pété tẹ́yìn náà bá wa lóun kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ tàbí ẹ fẹ́ jẹ́ ká mọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan lẹ fẹ́ fi tó wa létí lẹ fẹ́ jẹ́ ká gbọ́ bóyá ẹ fẹ́ ká wà ní àbí ẹ fẹ́ wá sí wa iléeṣẹ́ wa Otasansan Media International. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí rèé o 070 63 29 17 79 070 63 29 1779. Ẹ ṣé o àdúpẹ́ àmọ́ rírì yín.